Kí ni ọ̀rọ̀ Yorùbá fún website àti social media? Ẹ̀yin èèyàn wa, kí ni ọ̀rọ̀ Yorùbá fún website àti social media? Website àti social media. Gbogbo wa là ń wọ website ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́. Gbogbo wa là ń lo social media. Orí social media ni a ti ń wo fọ́nrán yìí lọ́wọ́lọ́wọ́ tá a ti ń béèrè ìbéèrè yìí. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún website àti social media tá à ń lò lójoojúmọ́? Bí ẹ bá mọ ìdáhùn, ẹ bá wa fi sí abala ìrísí kí gbogbo wa ká jọ kẹ́kọ̀ọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé lárugẹ. Ẹ ṣeun, àdúpẹ́. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.